Ẹ káàbọ̀ padà sórí ètò wa Èjì Òwúrọ̀. Lónìí ó yẹ kí n kọ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn bá ṣe fẹ́ ṣètò yìí lónìí a sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ retirement, a sọ̀rọ̀ nípa ìtọ́jú arúgbó bí ọba ti dàgbà, bá a ti máa tọ́jú àwọn bàbá wa àti ìyá wa, a sọ̀rọ̀ nípa yẹn. Àmọ́ mo tún ń retí Ustaz Marzik Agbeti torí àwọn jáde láti Umrah ní Saudi Arabia lọ́hùn. Àmọ́ ọ̀rọ̀ epo yìí òun náà ni àti ìmọ̀ tó bá dé bá wa lórí ètò dédé, àmọ́ tó bá dé bá wa lórí ètò a máa ṣètò lọ́mọ kan ní kí n sọ lé fún yín ni. Àwọn àlejò tí mo ní lọ́wọ́lọ́wọ́ báyìí tí àjọyọ̀kọ̀ tájọ máa fọ̀rọ̀ wérọ̀, àwọn náà ni abilékọ Ṣówẹ̀mímọ́ Victoria Tóyìn. Ẹ kú ojúmọ́ máa. Ẹ káàárọ̀ Olùtùn. Yes. Bẹ́ẹ̀ náà ni ìyàwó abilékọ Aróbíẹ̀kẹ́ Ẹ̀bùn Abídèmí. Ẹ kú ojúmọ́. Ẹ káàárọ̀. Ṣé rí àwọn méjèèjì tẹ́ ẹ rí tí wọ́n jókòó yìí, ọ̀rẹ́ làwọn méjèèjì. A lè pè wọ́n ní Táyé àti Kẹ́hìndé. Tẹ́ ẹ bá ráwọn méjèèjì tí wọ́n bá jọ ń ṣeré tó ń dàpàrà, ẹ máa wò wọ́n pé àbọ̀mọ́ kéékèèké ni wọ́n ni. Ara nǹkan tó fà mí tí mo sọ pé wọ́n ò gbọ́n wá sórí ètò Èjì Òwúrọ̀ rèé o. Ẹ lẹ́wọ̀n àwọn kejì o. Àwọn méjèèjì iṣẹ́ bí iṣẹ́ nọ́ọ̀sì báyìí ní iṣẹ́ wọn, àmọ́ wọ́n ti wá rìtáyà. Àmọ́ ẹ wà tired. Bẹ́ẹ̀ni sà. Àbí? Ẹ jẹ́ ká kọ́kọ́ wò Ministry Health lẹ́wà Lagos State. Báwo ni nígbà tẹ́ wà bẹ́ẹ̀ báwo ló ṣe rí? Ẹ jẹ́ kí abilékọ Ṣówẹ̀mímọ́ kọ́kọ́ sọ báwo ló ṣe rí days nígbà tẹ́ wà níbi iṣẹ́ gan. Ẹ ṣé Olùtùn. Gbogbo ìgbà tá a fi wà níbi iṣẹ́ a bẹ̀rẹ̀ nígbà tá a wà léèwé. A ò tí ì fẹ́ kọ́ tá a fi bẹ̀rẹ̀ ní ìdí iṣẹ́ náà. Àti màárì rárá. Àti màárì. So egungun yìí ṣe kémúkémú. A bẹ̀rẹ̀ náà bí eré. A lọ sáwọn rural areas. Torí gbogbo ìgbà tí a bá bẹ̀rẹ̀ iṣẹ́ náà ẹ máa lọ ṣiṣẹ́ káàkiri rural areas pé láti lè lọ jẹ́ kí àwọn yẹn náà jẹ àǹfààní tí àwọn ará Èkó ń jẹ. So a lọ abọ̀ inú ẹ̀ náà la máa rì sí, inú ẹ̀ la bímọ sí. A dẹ̀ dúpẹ́ pé kò le jù mọ́ wa, rárá torí Èkó lèkó máa jẹ́. Èkó lèkó máa jẹ́ nínú go slow nínú gbogbo ẹ̀ náà. A lọ abọ̀ láyọ̀, a dúpẹ́ pé agbélẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ lò 35 years. Ó pé 35 years péré. Ọdún tó kọjá ló pé àbí? Bẹ́ẹ̀ ni sà. Àti October ni àgbéṣẹlẹ̀. October last year. Ẹ̀ẹ́dẹ̀wájú ẹni tó sì. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ o. Ẹ tún la face cap fún mi. It is well. Abilékọ Aróbíẹ̀kẹ́ bó ni o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ta ti bẹ̀rẹ̀ tó tún dé tó tún mú wa lọ yìí. Olúwa ṣeun. Adúpẹ́ kò easy. Kò easy láti 1980 láti bẹ̀rẹ̀ service. Lọ sí School of Nursing Awólọ́wọ̀ Road, from there from Kòròdú Ẹ̀pẹ́ gbogbo ẹ̀ a fi ṣe àdẹ̀bímọ síbẹ̀. Olúwa ṣeun, àwọn náà àrí wọn gbé láti àlàáfíà. Ọlọ́run ṣe. Àkọ́kọ́ ti wà ní Ministry of Board tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan tó wá di pé wọ́n transfer wá sí Ministry of Health. Bìlà wá retire sí under Lasambos, Lagos State Ambulance Services. Àṣẹ̀ṣẹ̀ tí bàtà tó wá dé Lasambos àṣẹ̀ṣẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní because accident and emergency nìyẹn kì í ṣe bedside nursing. Iṣẹ́ another side of nursing yẹn lọ́tọ̀. Ẹ̀yẹ̀ tí wọ́n wá lọ fún kọ́ọ̀sì ṣe oríṣiríṣi. A ṣe Olúwadé ṣeun. Láti wá gbéṣẹ́lẹ̀ l'October 35 years gèrègé kò dín kò dẹ̀ lé. Wọn ò fi jára sí. Pẹ̀lú ìtẹ́lọ́rùn dẹ̀lẹ́ fi kúrò bẹ́ẹ̀. Inú mi máa dùn. Ó yẹ kí ká ṣe patí fún yín lọ́tọ̀ ni because ẹni tó sì jọba tó sì wá padà wá tó lè pẹ́ ẹ̀dẹ̀ tó ojú yín lórí rètérètè yìí. Lasambos yẹn torí pé ìbẹ̀lẹ̀ ti ṣe kẹ́yìn, kí ni iṣẹ́ tí ṣe Lasambos? Ta ló máa fẹ́ dáhùn lóyún? Ṣé iṣẹ́ Lasambos? Iṣẹ́ Lasambos ó pọ̀. Number one, ó jẹ́ àwa ní ṣáàjì accidents and emergencies. Bóyá
ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ níbi kan. torí ẹ̀ lọ ṣe máa pè wá ní nọ́ọ̀sì pàjáwìrì kò sọ̀rọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ ń dúró pé wọ́n pè èyí tójú tiẹ̀ gbogbo bá rí o gbọ́dọ̀ take action èyí tí wọ́n tún wá pè é fún o gbọ́dọ̀ jáfara torí ẹ̀mí là ń dì pẹ̀lú ẹ̀ so àwa la máa ń wà àwa la wà nínú àwọn buses ambulances tí ọkọ̀ tán fi rẹ́ẹ̀dì dísáìnì nígbà yẹn ní ìsìn tún ti fi blue kún nígbà tí gọ́vnà wa tuntun tó dé nígbà ayé gọ́vnà Tinubu ni wọ́n ti dá sílẹ̀ bẹ́ẹ̀ni dẹ̀ tí wọ́n bá ti wá síkì nílé náà wọ́n máa ń pè wá a máa ń take care wọn títí débi wọ́n lóyún wọ́n bímọ gbogbo anything pertain to emergencies tó ṣe pé wọ́n nídìí ìrànlọ́wọ́ kíákíá àwa ni wọ́n máa ń pè. kò tí ẹ máa ṣe ọ̀nà pé Lasambos Lagos State Ambulance Services wọ́n pè Lasambos kẹ́lú mi máa tẹ̀sí máa rọ̀ fún bóyá bíi BRT. irọ́ Lasambos. ó dà kí ni tí ẹ̀yin méjèèjì mọ̀ wọ́n pé ohun tí ó pa ẹ̀yin méjèèjì pọ̀ gẹ́gẹ́ ẹ ti jọ́ rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni nígbà tí jọ ń ṣiṣẹ́. a ti wà lọ́rẹ̀. lẹ ti wà lọ́rẹ̀. bẹ́ẹ̀ni ní ibi iṣẹ́ Lasambos náà ọ̀rẹ́ náà tó ní wá gọ́vnà